ẹ mà tún káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn Feli-feli online tv fún àkọ́tún ìròyìn àkíkà fún ti àsìkò yìí, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì. ẹ gbá pèrè kẹ́ ẹ fi tẹ̀bẹ́ tí mo gbọ́ àwọn ìròyìn àgbọ́gbárímú ọ̀hún. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Bashir bàbá tó bí mi lọ́mọ. ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. mo kí ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn náà. ẹ máa gbọ́ àwọn kùnkùndùn ìròyìn ọ̀hún báyìí. ìròyìn eléyìí ló mọ̀ gbẹnu tán láti ìpínlẹ̀ Gombe níbi ọmọkùnrin kan bí ó ti gbẹ̀mí lẹ́nu àbúrò bàbá rẹ̀ tó jẹ́ ẹni ọdún márùndínláàádọ́rin 65 years old ní ìpínlẹ̀ Gombe. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni ọwọ́ wọn ló ti tẹ ọmọkùnrin ọ̀tán pórúkọ rẹ̀ ní Jonathan James látàrí pé ó gbẹ̀mí lẹ́nu àbúrò bàbá rẹ̀ obìnrin tó jẹ́ ẹni ọdún márùndínláàádọ́rin 65 years ni ó. wọ́n ní Ramota Musa òun ló kọ arábìnrin ọ̀hún nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Gombe tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ Buhari Abdullahi ó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ 25 nínú oṣù kẹwàá lọ́jọ́ Ẹtì. wọ́n ní ń ṣe ni ọmọkùnrin yìí ló tọ̀ àbúrò bàbá rẹ̀ obìnrin ọ̀hún lọ. wọ́n ní Ọlọ́run ló mọ tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tó fi lọ sí agbègbè Badgaza ní ìpínlẹ̀ Gombe ọ̀hún láti lọ bá àbúrò bàbá rẹ̀ obìnrin tó sì mú ọ̀bẹ lè tó mú dáadáa dání o tó sì bẹ̀rẹ̀ sí ní gun arábìnrin ọ̀hún títí tí ẹ̀mí tó fi bọ́ lára rẹ̀. wọ́n ní kódà iye ojú ọgbẹ́ tí ń bẹ lára arábìnrin ọ̀hún kò mà ṣe sọ. wọ́n ní ń ṣe ló gun yamayama o ní gbogbo àyà níwájú àti lẹ́yìn. wọ́n ní ń ṣe ló gun. wọ́n ní ọgbà bẹ́ẹ̀ náà ni ọmọkùnrin ọ̀hún ló fẹsẹ̀ fẹ́, ṣùgbọ́n àwọn èèyàn tí ń bẹ ní agbègbè ọ̀hún tó ń gbọ́ igbe arábìnrin ọ̀hún ni wọ́n mọ̀ ètè sá síbẹ̀ tí wọ́n ṣùgbà rẹ̀. òun náà wọ́n sì fi ọwọ́n ni wọ́n mú arákùnrin ọ̀hún tí wọ́n fà á lọ sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n ké sí àwọn ọlọ́pàá wípé ẹ má bọ̀ o ni ó ti ṣẹlẹ̀ ní agbègbè Badgaza ní ìpínlẹ̀ Gombe wípé ọmọkùnrin kan ó ti fi ọ̀bẹ ó ti fi gbẹ̀mí lẹ́nu àbúrò bàbá rẹ̀ obìnrin. ní tó ṣẹlẹ̀ ní àárín wọn òun náà ni ẹnikẹ́ni kò lè sọ tó fi di pé ní tó wá fi gbẹ̀mí tó fi ọ̀bẹ já okùn ẹ̀mí lẹ́nu àbúrò bàbá rẹ̀ òun náà ni kò tíye ẹnikẹ́ni. nínú ìròyìn míì tó tún bẹ níwájú mi, ọlọ́run mọ̀mọ̀já ní àwọn mọ̀lẹ́bí burú. ẹ máa wo ọmọkùnrin kan ní ó jí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ó jí gbé. ó ń béèrè fún owó tó tó mílíọ̀nù kan àti àbọ̀ náírà 1.5 million naira fún owó ìdásílẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ ó mọ̀ tún padà gbẹ̀mí lẹ́nu ọmọ òun. níbi ọ̀rọ̀ bóyá ṣẹlẹ̀ náà ní ìpínlẹ̀ Gombe bákan náà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti tẹ ọmọkùnrin ọ̀hún báyìí. Mubarak Aladu tó jẹ́ ọmọ ọdún mọ́kànléní ogún látàrí pé ó gbẹ̀mí lẹ́nu ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin tí ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ọ̀hún tí ń jẹ́ Haruna Bello. wọ́n ní níjọba ìbílẹ̀ Yamatu nílùú Yamatu níjọba ìbílẹ̀ Deba ní ìpínlẹ̀ Gombe ọ̀hún ló ti ṣẹlẹ̀ o. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Buhari Abdullahi ó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì ọjọ́ 25 oṣù kẹwàá bákan náà tí ńgbà tó jí Haruna tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin tó jí gbé tí sì ń béèrè fún owó tó tó 1.5 million naira láti dá ọmọ ọ̀hún sílẹ̀, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́ wọ́n padà rí pé ọmọkùnrin yìí Mubarak ó ti gbẹ̀mí lẹ́nu Haruna tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀, ó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀. wọ́n ní kódà òkú ọmọ ọ̀hún gan ó ti ń jẹrà níbi ilé àkọ́kù kan tó gbé sí. nígbà tí wọ́n fọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí ni wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún wípé ta ló lè jí ọmọ náà gbé. nígbà tí wọ́n padà ṣèwádìí lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́wọ́ padà tẹ Mubarak tán sì rí pé òun gangan ló jí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ gbé tí sì ń béèrè fún owó. ní báyìí wọ́n ti gbé òkú ọmọ ọ̀hún lọ sí ilé ìgbóhùnpamọ́sí jẹ́ tìjọba. wọ́n ti fi arákùnrin ọ̀hún náà wọ́n ti fi òun Mubarak ọ̀hún wọ́n ti fi sí àkóló ọlọ́pàá. wọ́n ní ọgbà tó bá ti parí ìwádìí lórí ọ̀rọ̀ rẹ̀ yóò fojú ba ilé ẹjọ́. ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọ̀wọ́ yóò lọ ṣàlàyé lágọ̀ọ́ níwájú ilé ẹjọ́. láti ìpínlẹ̀ Katsina ó mà ṣe o,
ọmọ ogun kan lélẹ́yìí sójà ó gbẹ̀mí lẹ́nu ìkànnù àwọn akẹgbẹ́ rẹ̀ ó fìbọn ó fi já okùn ẹ̀mí rẹ̀ ní o wọ́n ní olùléeṣẹ́ ọmọ elétò ààbò ilẹ̀ yìí eléyìí tó jẹ́ ti ikọ̀ forward operation base tí ń bẹ ní Dansadu òun náà ni àwọn ikọ̀ fàṣánáyàmọ̀ tí ó ti ní àwọn ikọ̀ ọmọ ogun ọ̀hún o wọ́n ní ibi tí wọ́n wà ní nǹkan bíi aago 3 ó kọjá ìṣẹ́jú 12 ní òru lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí níṣẹ̀lẹ̀ náà ló mọ̀ ṣẹlẹ̀ wọ́n ní níṣe ni àwọn ọmọ ogun ọ̀hún wọ́n péjú wọ́n wà ní agbègbè Dansadu ọ̀hún ní ibùdó wọn níbi tí wọ́n wà nígbà tí ìkànnù àwọn ọmọ ogun ọ̀hún tó dédé yin ìbọn o tó sì lọ pa ìkejì rẹ̀ ó gbẹ̀mí lẹ́nu rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní o wọ́n ní ọmọkùnrin ọ̀hún kọ́ yun ìkànnù ọmọ ológun ọ̀hún nígbà tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn wọ́n ní kò mọ̀ yé dókítà ó ní ẹlẹ́mìí ti gbà lẹ́nu rẹ̀ ẹni tó wá jẹ́ agbẹnusọ fún ikọ̀ iléeṣẹ́ ọmọ ogun ọ̀hún ọ̀gágun Bùbá ó sọ di mímọ̀ pé iṣẹ́ rí eléyìí tó yìnbọn nú àwọn ọmọ ológun ọ̀hún sójà tó yìnbọn ọ̀hún wọ́n ní báyìí wọ́n ti fi sí àhámọ́ o wọ́n ti fi sí àhámọ́ wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí wọ́n sì ti ń ṣe ìwádìí lórí rẹ̀ lórí in tó fà á in tó rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ tó fi di pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi lọ gbẹ̀mí lẹ́nu ọmọ ogun ẹgbẹ́ rẹ̀ sójà ó pa sójà ẹgbẹ́ rẹ̀ nípínlẹ̀ Katsina in tó rí lọ́bẹ̀ tó wà ru ọwọ́ wọn ò tí ì fi léde báyìí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Katsina. Àwọn ìròyìn àkíkà ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ tún máa darapọ̀ mọ́ wa nígbà míì fún àkọ́tún ìròyìn náà. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV. Ẹ ṣeun sọ́dí ìkọlùwàṣe ilé mi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ títí ìgbà míì tẹ́tù máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìròyìn Feli-feli online TV. Ire àti àánú Olúwa bá kó máa bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.